Ìjọba àpapọ̀ kéde ọjọ́ Wesidee fún ìsinmi lẹ́nu iṣẹ́. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Wesidee tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ láti lè ṣe ayẹyẹ àyájọ́ ọdún tí orílẹ̀-èdè yìí gba òmìnira. Ìkéde yìí wá láti ọwọ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí Olúbùnmi Òjó ní ọjọ́ Ajé Monday nínú àtẹ̀jáde kan tí Magdalene Ajani tó jẹ́ akọ̀wé níléeṣẹ́ ìjọba fọwọ́ sí ló ti kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kú oríire 150 ọdún tí orílẹ̀-èdè yìí gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti túbọ̀ kún fún ẹ̀mí ìfọkànsìn tó tọ́, ìwà rere, ìṣọ̀kan eléyìí tó ti mú orílẹ̀-èdè yìí dàgbà láti ọdún 1960. Mínísítà Olúbùnmi tún rọ àwọn èèyàn orílẹ̀-èdè yìí láti nígbàgbọ́ kíkún nínú Ààrẹ Tinubu. Ó ní àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí.